Ẹ̀gàràgà. Ìlànà ọdún ọ̀kadì ọmọ olóòfùjà ọmọ akìtì olú ọmọ agbókun yìí nìbọdẹ ọmọ òṣùpàdé ẹ̀ ní ògún ọmọ agbóládé ní ọwọ́ ìbàdàn. Ó tó yín bàbá mi ẹ sì ń kí mi ẹ sì tún rẹ́rìn sí kí ní dùn yín nù gangan náà. ọmọ pé inú kòkó funfun lẹ̀kọ́ funfun ti jáde ni. ní tí mo kórìíra lára yín nù ẹ̀yin náà ń define ara yín bí èèyàn gidi àbí ẹ ń pera yín bàbá gidi láwùjọ àwọn bàbá bá mi tẹ bá kọjá yẹn gbòòrò gbé yín ẹ wá wọnú ilé mi wá ta ló fún yín lọ́dá sí ti pé kẹ́ ẹ stepping gangan náà kò yé mi gbogbo ẹ ti dàrú ó ti lọ́jú pọ̀ mọ́ ń lọ ẹ wá ń pe àlàó yín gan sáǹdì bí ẹni ọ̀dà pé àlàó yín dàbí gbàtẹ́ ń ṣe ẹ̀lò mú kàdá mú fàdó ẹ rí pọ́nlọ́wọ́ bàbá tó bá mi tẹ bá lọ wá. ẹgbẹ́ inú ilé náà ló ti gbówó àlàlà mọ́ kí ló mọ tó yín rùn kí. sórí tẹ̀ ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó kó lábẹ́ yín orí yìí ẹ̀ ni ló dàbí gọ́tà mi lọ yìí. orí yìí ẹ̀ ni orí ní ń tọ́ ọlọ́wọ́ orí bàbá yìí ẹ̀ bó ṣe rí ẹ wẹ́wẹ́ ẹ má kí mi díran o n kó gbogbo àwọn ọ̀ràn ìyá àyà mi gan jẹ mọ́ n sì kó ẹ̀yìn náà jẹ rárá kí ni ẹ wá wábi tẹ́ gbà lọ. bá mi ẹ tẹ́tí yín gbẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ fi gbéyàwó ọ̀rọ̀ òní sàbí the last time and the first time tẹ́ step wọ nínú ilé mi. láìkú mi. ṣé ẹ jẹ́ gìrì ni àìpẹ́ gìrì ni wọn ò lè fawọ́ rẹ̀ ṣe gbẹ̀dú ó máa ń bì níyín ó máa ń bì wọ́n sì dá ìgbà téèyàn bá ń tálákà àwọn èkó yàn jẹ tọ́wọ́ bá wá dé ẹ̀rọ àwọn taná wẹ́bí kò lè wọ́ọ̀kì bá mi ọ̀gbẹ́ni lé yín jìnnà. àlàáfíà mi náà ló bá sọ̀rọ̀ báyìí. ẹ fẹ́ wá kílèmù pọ́mọ yín ti lówó ẹ wá lọ wọ dìsáínà fàṣásí kọ́yì sórí fàṣásí kọ́yì. orí ẹ̀kọ́. ẹ̀yin náà tún láyè ẹ tún wọ fàṣásí ẹ fẹ́ lè wọ lábàánkẹ́ inú kòtò ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín kẹ́ mọ́ kọ́ bọ̀ mí lẹ́nu kí mẹ́bàá gé yín jẹ o bá mi ẹ ṣọ́ra yín o mi sì fẹ́ rí yín mọ́ bẹ́ẹ̀ bá tún wá gbìyànjú àti fagídí wọlé gbòòrò gbè yín. aláwọ lẹ́nu ẹ kí n má jẹ ṣe kankan fún ọ láyé owó mi ṣe kó máa rẹ. tẹ bá ẹ̀yin kẹ́ ẹ ti pìtàn fún mi nípa ẹ gbowó lọ́wọ́ àwọn lápò lẹ́bi ṣèkómọ mi. ìyá ìlọ́wọ́ máa ń san padà. ẹ sì sọ fún mi pé ẹ ti rìbẹ́ẹ̀tì pẹ́ kó mọ mi báwo ni ẹ ti rò wípé pé lè ní rárí ìlérí jájẹ ẹ gbàgbé òsì mo ti lówó eléyìí ná ìwò pápá ìwò nà olówó èkó ni mí mo sì sọ fún mi pé ní èkó tá a jọ wáyé màá rí tàṣẹ sẹni ńlá ṣé mo lówó àbí lówó àwọn sífìlà nílé mi ìgbà táyì ń stepping gan fìlà sọnù lórí mi mo claim olówó èkó mọ́ yín lọ. olówó èkó lásán ni ọ kẹlẹ àwọn olówó àgbáyé kí la fẹ́ ṣe. dúró re náà olówó àgbáyé. bẹ́ẹ̀ ni mo. tẹ́ ẹ bá ti kọ́lé 20 years ago throwback ní ọ̀jẹ̀ ń gbẹ́ ilé tuntun ṣe é lè complete ilé yín pẹ̀lú ilé mi. ètò ìrẹ̀jẹ̀ tí mi lọ bá sọ̀rọ̀ báwọn. kí lẹ fẹ́ ṣe. mo sì rántí ìjọba sọ̀rọ̀ rẹ̀. àbí tó bá di pé gbogbo ara kọ́ mi ṣe. gbogbo ìtàn lẹ́gbọ́n sọ ebe ẹ̀ lẹ́ wọlé sí yàrá mi lálá tẹ́ ẹ bá step forward tí n bá bojú yín jẹ́sà. ẹwọ ẹyin náà ń wo bẹ̀rẹ̀ ti rí o. àwọn ta ni. ọmọdé bá fi dọ́gì bí tí máa ṣẹlẹ̀ náà. mi náà ti wá ṣe tán àti constitute nuisance ṣe bí nuisance lè fi bá yàrá mi lò gbà tẹ́ fi bí mi. báwo mi tó bá bí ire kẹ́ẹ̀bù tí báwo mi tó bá bí ire kẹ́ẹ̀bù sá báwo mi tó bá bí ire kẹ́ẹ̀bù mo kó ìlà yìí ìfẹ́ rí yín rárá sá. ọ̀nà ńlá lè léyìí bẹ́ẹ̀ bá ti ní lárí lẹ́mọ̀ kí olùkọ́ ilẹ̀ bí yẹn bẹ́ẹ̀ bá ní lárí lẹ́mọ̀ kí olùkọ́ ilẹ̀ bí yẹn sá ọ̀yẹ́ sígẹ́ẹ̀tì fún. Wọ́pọ̀ kí ló ṣẹlẹ̀ bí? Ibo wà yìí? Same house, ó padà sínú same house. What a life. Bàbá jí mi. Kí kúkú kú sójú àrà tí mo wà tárí pàlà ní ọ̀la kí kú síbẹ̀ gẹ́gẹ́ ó pè mí. Wọ́n á mọ̀ pọ̀ fẹ́ pọ̀ gbọ́dọ̀ lọ mọ́sálì kọ̀ bẹ̀ kan kú bẹ̀ kó má jẹ́ pé ń ṣe ẹ̀fọn fọkọ̀ gbé ọ káàkiri. Báyìí tẹ́ bá lẹ́sìrẹ́sì ayé tí mo ń jẹ lójú àlá tí mo ti ń bọ̀ yìí ẹ̀yin kò ní gbàdúrà kí n jí bọ̀rọ̀ wọ́n mọ̀ jáyò. bẹ́ẹ̀ ló dákẹ́. ọmọ rẹ̀ bad market. mi ò fẹ́ kàn máa rọ̀ mọ́ bí gan-an àgbọ́jú pọ́n àbúrò ẹ̀ lẹ́yìn nìkan mo bí ọ̀sán jù ọ lọ. ṣé bó ṣe ń ṣe kí ni ń dùn nú ẹ̀ ná wọ́n sùn lọ́sàn-án gan nígbà táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣiṣẹ́ ẹ ti ń dọ̀ láàmú òfara hàn ọ́ tẹ́ẹ̀dú ṣé ń dọ̀ fọkàn sí ni pé bó ṣe wà yìí wọ́n fẹ́ yàwó fún ọ ọdún bí wọn nù lé mi Ọlọ́run ní jẹ́ wá jẹ́ ó yẹ ọ látòrí ẹ̀ dọ́dọ̀ àwọn àbúrò ẹ̀ pátá kò sí kanú ní jẹ́ jèrè mi o èmi mo sọ bẹ́ẹ̀ fún yín o tẹ́bà tẹ́ lójú àlá tí mo sì ń jáyé gbogbo ẹnu ló gbélé ṣé kí n wá sùn kí n gbẹnu sẹ́nu sílẹ̀ lẹ́ẹ̀ ní báyìí bá mi sórí àga ló yọ sùn sí. bá mi tẹ́bà tẹ́ ní máìdì àti fàwọn èèyàn ṣẹ̀ sí èmi Dáúdù yín àkọ́bí yín sẹ́fẹ́ kí n mọ ẹ̀ láre rí kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí bá mi. Dáúdù pọ̀ àrẹ̀mọ́ lọ́ọ̀ bá pè é Ségùsì. ṣé n sọ mo rò pé ó ṣàwèrè n mọ sọ̀rọ̀ ọmọ bá mi fi dásà àwòdì kan à ń sọ̀rọ̀ báyìí èrè ó ṣe lójútùú ṣé ọba tẹ pámásẹ́ sọ̀rọ̀ pé ó lè dáa fún ọ ni àbọ̀mọ kan wà máa fọkàn sí pé bàbá àwọn ti lówó
torí ẹ̀ òun náà yóò jẹ ẹ̀ lókun kankan tẹ́ jẹ o bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ sì bá kúnnù tẹ́ bá ti ṣe yín ọmọ lọ́wọ́ àpò fẹ́ là kọ́ lọ tẹ pámọ́sẹ́ ni o. ẹ mọ́ bá wọn dá sáà àwọn bọ́n bí ní sílé olówó kò ní ká ló lọ ẹ jẹ́ kémi ò ló lọ kódà kí n mọ́ rìsẹ́sì ẹ ò bá mi mo fẹ́ pọ́kẹ́ mọ bí ṣe ń lọ o ṣé ìgbìyànjú tó ni gbogbo ọ̀rẹ́ sì mọ láti àwọn èèyàn fún wọn ní meet up wọn ní ló mẹ́kẹ́ wọn ní ló lọ iṣẹ́ mélòó gan ni díìsẹ̀ mo ti ṣe fọkànáìsà bẹ́ẹ̀ ṣe ń wò mí mo ti lọ wá vacancy sí mọ́ṣúárì tó bá gbé mi padà máa bá wọn fọ̀kú mo ti lọ apply sọ́dọ̀ àwọn tí wọ́n ń ta pósí kí ló dé gan-an tí mo gbìyànjú tó lójú àlá mi kò yé mi mo ṣe lówó mo kàn lè dé bára mi nínú àárín ọlá ni mo sì ń pàṣẹ ẹ̀yin gan wà náà àwọn tí mo dà rìbáríbo nínú àlá. ọ dá yàrá yẹ rìbáríbo mo rò borí ẹ dàrú lọ́rùn ẹ olùsìn ó wà náà lójú àlá ọgbó lórin kan ni ó ní ẹrú he lójú àlá tí ń dunnú kó tẹ pámásẹ nítorí ebi ìwọ́n sọ pé ọ̀lẹ àwọn ṣẹ́ ibi tí ó tẹ́ mi ò sí ní máa ṣe ọ̀n ṣiṣẹ́ mọ́túárì ṣé ẹlẹ́mìí níbẹ̀ mọ́túárì bí òkú ti wà tẹ́ pé bó bá ṣe tiẹ̀ ni ó sì tira wọn ò lè lọ ṣiṣẹ́ ẹlẹgẹ́ tó fi lówó lọ fọganáísà tó mọ̀ pé táyé ò lé mí nítorí bá wù ọ lọ́pọ̀ ọ̀nù rẹ̀ ṣé sẹ́nu iṣẹ́ tó nẹ́ẹ̀nì kankan tó ń bá exchange word lọ pọ̀ ń ṣiṣẹ́ mo rò borí ẹ̀ dàrú lọ́rùn ẹ̀. mo regret ohun tí mo sùn ká nípa jẹ́ kí n tiẹ̀ gbádùn nbt aláàmì ni àǹtí rámọ́tà kí n kàn rí wọn gíráàpù kí n kì wọ́n kí n ṣe wọ́n bó ṣe wò rẹ̀ kí n jí ìdí regret gbogbo tó ṣẹlẹ̀ lọ́sàn-án. rámọ́tà o. àǹtí rámọ́tà kan náà. ṣé mo dàrí. ká bá mi. tí fóònù mi bẹ bàjẹ́ gbójúgun ẹ̀ta gbójúgun ta. mo fi ń gáìdì ni. gbójúgun ẹ̀ta. bá mi ẹ dákun. gbójúgun ẹ̀ta. ẹ dákun ẹ mọ̀ ṣe báyìí. bá mi. lọ́wọ́ àti rámọ́. bá mi ẹ mọ̀ ṣe báyìí bá mi.